ẹ jẹ́ ká gbádùn ara wa. Naomi wọ́n dà lọ́wọ́lọ́wọ́, mo ti darí pọ́npẹ́, mo tún kàn fún joyè. Ẹ̀bùn pé kóyin má dùn, oyin ti ládùn látàn. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ijó mi ò ta kólekóle. Agogo ìlú kọ́ńgó lòun àkókò. Onílù ní fún mi nílùú mo fẹ́ péde fáyé. Naomi Wonder torí tó dùdé ẹ̀rọ abáníyó. Àti ẹ̀mí àtàwá, ẹ jẹ́ ká gbádùn ara wa. Mo wá ní òye ti yá. Ó yá ẹja ṣeré. Àsìkò ijó ti yá. Ó yá ẹja máa jó. Naomi Wonder. Ó yá sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí o. Naomi Wonder. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Ó yá máa jó. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Ijó mi ò gbà kólekóle. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Ọmọ lùkà. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Ó yá Naomi Wonder. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí. Naomi Wonder. Sọ̀rọ̀ sí wa ní ìbàdí o. Money, come up everybody, come on let us dance. 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 Yeah, daddy and mommy, brothers and sisters, all my well-wishers, come rejoice with me. Come on everybody, come on let us dance. Okay, mo wá ní bọ́mọ kékeré bá lówó ẹ̀jẹ̀ àpọ́nlé. Bọ́mọ kékeré tẹpá mọ́ṣẹ́ ẹ̀jẹ̀ àyẹ̀sí. Adésùnbọ̀ Ayọ̀délé ọmọ ríwo òkè àgbà tó ògùn ọba oníjẹ́ òré gbọ́. Sẹ́mi lọ lọ́rọ̀ mi òrò nílé lọ́lá. Báṣọ̀rù ti kóró Èkìtì. Orí mi dákun o, má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi o. Orí mi dákun o, má padà lẹ́yìn mi o. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi. Orí mi dákun o, má padà lẹ́yìn mi o. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi o. Orí mi dákun o, má padà lẹ́yìn mi o. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi. Orí ẹni làbábọ̀, káforíṣà sílẹ̀ láyé. Ìgbà tó rí dérè kò ní ní gbòòrò òrìṣà wà o. Orí mi mo bẹ̀ ọ́, ṣáàtì gbé mi kórè ò láyé. Ẹ̀dá mi mo bẹ̀ ọ́, máma jáyé ṣe ṣì ọ̀sọ́rọ̀ mi o. Orí mi dákun o, má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi. Orí ló gbére ko, ó lọ Jonathan lọ́jọ́ sí. Láti deputy governor, ó padà wádìí ààrẹ. Olúṣẹ́gun Ọbásanjọ́, orí ló gbére ko wọn ò láyé.
from prison to palace ṣóun lórí fi tiẹ̀ ṣe orí mi tètè la orí ọlọ́lá máa gbé ẹran níṣẹ́ ẹ̀dá mi dákun o má má jáyé ṣe ṣì ọ̀sọ́rọ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Hello Tolu, jẹ́ kí n pè ẹ́ lẹ́yìn. Orí mi dákun, má padà lẹ́yìn mi o, ẹ̀dá mi o, má padà lẹ́yìn o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi mo bẹ̀ ọ́, dákun má padà lẹ́yìn mi o. Mo bá ọ mú orí mi o, bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ gbé mi débi re. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi dákun o, má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi o. Mo bá ọ. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun. Hello Tolu, mo ní màá padà pé ọ nǹkan tó lọ sẹ́ndì mi ò rí. ẹlẹ́kọ̀ọ́ rèé ò ní káàdì látàrí mo rẹ̀ fúláàtì yín mo ti sẹ́ndì lógò yẹn sí WhatsApp yín. Màá wò ó sí ìjọ mo ń ṣe program lọ́wọ́. Kẹ́lẹ̀ rí lógò rẹ̀ sí sẹ́ndì. O ṣe má wọrí màá wò ó tí bá ti ṣe tán. Orí mi dákun o, má padà lẹ́yìn mi. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi dákun o, má padà lẹ́yìn mi o. Ẹ̀dá mi dákun o, má padà lẹ́yìn mi o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí ẹni làbábọ̀ káforí ṣàṣìlẹ̀ láyé. Ìgbà tó rí gbére kò ní níbo lo òrìṣà wà o. Orí mi mo bẹ̀ ọ́, ṣáàtì gbé mi kórè o láyé. Ẹ̀dá mi mo bẹ̀ ọ́, máma jáyé ṣe ṣì ọ̀sọ́rọ̀ mi o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí ló gbére ko, Goodluck Jonathan lọ́jọ́ sí. Láti deputy governor, ó padà wá di ààrẹ. Olúṣẹ́gun Ọbásanjọ́, orí ló gbére ko wọn ò láyé. From prison to palace, ṣóun lórí fi tiẹ̀ ṣe. Orí mi tètè la, orí ọlọ́lá máa gbé ẹran níṣẹ́. Ẹ̀dá mi dákun o, má má jáyé ṣe ṣì ọ̀sọ́rọ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ o. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Orí mi dákun o má padà lẹ́yìn mi ẹ̀dá mi dákun o má padà lẹ́yìn mi. Jẹ́ ká kọ́ anthem gbà.
ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lọ́wọ́lọ́wọ́ yìí, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin àtobìnrin. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èní àti sọ pé ó ní ètò pàtàkì tí à ń mú bọ̀. Tí àbádẹ̀ ní tanra wa, tí ẹ bá wo àkọlé tí a fi síta, ẹ rí i pé a ti gbé jáde níbẹ̀ pé ọ̀nà àbáyọ sí ẹran màlúù jíjẹ ní ilẹ̀ Yorùbá. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé gbogbo wa la mọ ohun tí ojú wa ń rí ní àkókò yìí nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ohun tí àwọn darandaran tí wọ́n fi ojú wa ń rí. Pípànìyàn lọ́tún lósì, kán jíyàn gbé, kán tún ní kó lọ sanwó kó tó di pé wọ́n fi ilẹ̀. Ẹlòmíì ní ọjọ́ sátidé ẹnìkan ń fi ẹjọ́ kan sùn wá, ó lè yàn òun tí wọ́n jí gbé. Ó ní ọjọ́ tó ń jí wọn gbé, ọjọ́ kẹta sí wọ́n ní káwọn lọ kó 5 million wá. Àwọn tiraka láti san 5 million naira yẹn, ṣùgbọ́n lẹ́yìn tán fi wọ́n sílẹ̀ tó máa padà délé tán gbé nìyẹn lọ sí hospital, ó padà kú at last ni. Ìyẹn fi hàn wípé gbogbo ohun tí à ń sọ yìí kò sí nǹkan tá a lè ṣe ju pé ká wà fúnra wa, ká mọ ohun tí a gbà, ká dẹ̀ mọ ohun tí a fẹ́ ṣe. Mo ti sọ wípé ohun tí a fẹ́ ṣe lénìí òun ni wípé tábàlà wa ní jẹran màlúù mọ́. Mo ti sọ a gbọ́dọ̀ sá fún ẹran màlúù jíjẹ. Ìdí ni wípé bẹ́ẹ̀ ṣe ń ra màlúù tó lọ́wọ́ wọn, owó tẹ bá fi ń rà, wọ́n á kó owó yẹn wá lọ fi ra weapons, wọ́n á wá fi pa yín. Gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, gbogbo yín mo kí o, torí àkókò wa a ní lè máa dárúkọ ní rẹpẹtẹ. Gbogbo yín ni mo kí láìkó ẹnìkan. Mo wá fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tí ẹ̀ ń tì wá lẹ́yìn, tí ẹ̀ jẹ́ kí ètò yìí kó forí ṣánpọ́n. A dúpẹ́ lọ́wọ́ yín. Ìtàdẹ̀ mú wá lẹ́ni ni bí a ṣe lè ṣètò ọ̀nà àbáyọ, because ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tá a bá fi nǹkan sórí oúnjẹ wa a ní lè jẹ. Ìyẹn ni pé tí oúnjẹ wa ò bá ládé lórí, bóyá kó ní ẹran tàbí kó lẹ́ja, a ní lè jẹun. So ọmọ ọba ni gbogbo wa, a gbọ́dọ̀ ṣe bí ọba. Màmá mi Alájà Ìdáyàtù, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ káàbọ̀. Ẹ bá wa share message, ẹ jẹ́ kó lọ. Ẹ̀yin tí ẹ fẹ́ invest sí fishery and poultry, ẹ̀yin ni a invite wá síbí lẹ́ni. Àlejò wa kejì tó yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí poultry, à ń retí wọn. Tí wọn bá dẹ̀ dé, àlejò wa tó fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò ẹja sísìn, wọ́n ti wà níbí. Àlàyé yẹn wọ́n máa ṣe lẹ́kùnrẹ́rẹ́ tó máa yé gbogbo wa pátápátá. Tá bá ti wá parí a ti sọ, ẹ má jẹ màlúù, ẹ má jẹ anything tó bá wá látọ̀dọ̀ àwọn ará bí wọ̀nyí. Tá bá sọ bẹ́ẹ̀, kí wá alternative, àti pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ ni pé ká jẹ ẹdìyẹ, ẹ jẹ́ ká jẹ ẹran ẹdìyẹ. Yàtọ̀ sí spiritual aspect of it tó rọ̀ mọ́ màlúù jíjẹ. Gbogbo yín lẹ ti àti fi fídíò ẹ̀ hàn yín bó ṣe jẹ́ pé wọ́n á bá màlúù sùn, tí wọ́n á kẹ́ àyà sórí ẹ̀, tí wọ́n á ṣe oríṣiríṣi iṣẹ́ sí, tí wọ́n á bá sùn, tí wọ́n á kó wá fún yín níbí tẹ́ẹ̀dẹ̀ pa. Bẹ́ẹ̀ ṣe ń pa tó dẹ́n dúbò ẹ̀mí ló ń padà sọ́dọ̀ tí wọ́n lọ́hùn. Ní Èkó nìkan about 500,000 ni màlúù tó ń pa láàrin ọ̀sẹ̀ kan lÉkòó. 500,000 research la ṣe débẹ̀. Ní ọ̀sẹ̀ kan ṣoṣo, ibo ni màlúù yẹn ti ń wá? Ṣé wọn ò kì í kú ni? Màlúù ò dẹ̀ kì í bí ju ẹyọ kan lójú ní ọdún. Màlúù ò kì í bí ju ọmọ ẹyọ kan. So ẹ jẹ́ ká gbèrò ká mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Ẹran màlúù yàtọ̀ sí yẹn, ó tún léwu fára gan. Tẹ́ bá bí àwọn nutritionist, wọ́n á sọ fún yín pé ẹran màlúù kò ní àǹfààní tó ṣe fára. Tó bá ti ń wọ 30 something tó fi wọ 40 lọ sókè, kò sí ẹ̀tọ́ fún ẹ láti jẹran màlúù mọ́. Ó yẹ kó o máa sá fún ni, torí the more o bá ṣe ń fẹ́ràn ẹ̀ sí tó ń jẹ́ sí, òun kú lọ nìyẹn. So a ti wá gbé alternative wá sí, ìyẹn dẹ̀ ni ẹran ẹja, which is white meat, eat fish or chicken meat. So ìkan nínú méjèèjì tó bá ti fẹ́, èmi ẹran chicken mò ń jẹ, ẹja dédé mi náà ló ṣe. O ní gbẹ́ran màlúù dọ́dọ̀ mi kí n bẹ́ẹ̀ wò, mi ì wò. Ká tó bẹ̀rẹ̀ agitation Oòduà, mi ì sáré màlúù pé mo fẹ́ jẹ màlúù. So kí wá ni mo fẹ́ mú jáde ni wípé àlejò mi pàtàkì kan wà ń bí lẹ́ni. Yorùbá ní ẹnu oníkànlá ń gbọ́ kàn wá. So màá jẹ́ káwọn fúnra wọn introduce ara wọn, kán dárúkọ wọn. Àwa tún béèrè furthermore lọ́wọ́ wọn. Ẹ káàbọ̀ sá o. Ẹ kúlẹ̀ olóòtú. Ẹ ṣe púpọ̀ fún àǹfààní tẹ́ fún ọ láti
bá yín darapọ̀ lórí ètò yìí ní ọjọ́ ìní. Ẹ kú léwọ̀ ẹ̀yin ará ilé, ẹ kú iwájú. Ẹ bá a dárúkọ yín. Orúkọ mi ni Ọlálùsì Olúwaṣèyí Gabriel. Ẹ ṣé gan, àdúpẹ́. Ẹ bá a dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ọlálùsì Olúwaṣèyí Gabriel. Ok, ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kí ẹ bá wọn lọ torí ọ̀pọ̀lọpọ̀ ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wa, ṣé kò ní 419, ṣé kò ní ṣe gbájú ẹ̀ kíní kan, gbogbo yín lẹ máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Ṣùgbọ́n máa béèrè ìbéèrè fún yín. Ọmọ ìlú wo ni yín sà? Ọmọ Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ni mo jẹ́. Àkúrẹ́ olóyè mẹ́kùn, ọmọ amúdàsílẹ̀ mógún ẹrun parin, ṣùgbọ́n wọn ò fógun ẹrun payàn mọ́ sí i, wọ́n fi ń túyàn ṣe ni. Good. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò yìí. Nígbà tí èmi àtẹ̀yìn sọ̀rọ̀, a sọ̀rọ̀ lórí pé ọ̀rọ̀ ètò ẹja, iṣẹ́ ọ̀gbìn ẹja tí àwọn olóyìnbó ń pè ní fishery. Ẹ jọ̀ọ́, kí ni ẹ ṣe rí eléyìí sí lọ́nà tó lè fi ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá? Ètò iṣẹ́ ẹja sísìn ó jẹ́ ọ̀nà kan náà nínú iṣẹ́ ọ̀gbìn eléyìí tí a pè ní iṣẹ́ agriculture. Bí agriculture jẹ́ iṣẹ́ ọ̀gbìn tó pín sí oríṣi ọ̀nà méjì. Nípa iṣẹ́ ọ̀gbìn bí agbìn àgbàdo àti ewébẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti nípa iṣẹ́ ẹran sísìn. Ẹja náà jẹ́ ọ̀kan nínú ọ̀nà iṣẹ́ àgbẹ̀. Ó dẹ̀ jẹ́ ẹja, ẹ ti ṣe àlàyé nípa ìjàmbá tí ẹran màálù tó ń ṣe fún ara. Ní àfikún sí yẹn, tí ẹ bá wo màálù tí wọ́n kó wá nísìnyí, torí mo ní àǹfààní láti lọ ṣiṣẹ́ nínú oko kan ní agbègbè ìlú Àkúrẹ́ ní ọdún tó kọjá. Ẹ rí ibi tí wọ́n ti àwọn Fúlàní tó ṣe ní wọ́n á pè ní hormonal growth tó tún inject màálù sí, that way can even bring about cancers. So ẹ rí pé bọ́yẹn ṣe ẹ sọ pé màálù ń bí jọ ẹ̀kan lọ́dún, wọ́n dẹ̀ ń try láti multiply. That means they are giving these animals a lot of hormonal growth to boost their rate of growth. So iṣẹ́ ẹja ó yàtọ̀ sí eléyìí. Ẹja ó jẹ́ ẹran tó jẹ́ pé kò ní àbàwọ́n, kò sí ìgbà tí èèyàn lè jẹ, kò sí bí èèyàn ṣe dàgbà tó tí èèyàn lè jẹ. Ó sì ń ṣe ara ní àǹfààní. Ó dá fún àwọn èèyàn wa láti from age of 30 to 100 and above fún wọn láti jẹ, torí ó fún ọ ní okun tó péye ní àgọ́ ara wọn. Tí a bá dẹ̀ sọ pa iṣẹ́ ẹja sísìn, ó wà ní ìpele bí ọ̀nà 4 sí 5. Ìpele kìíní ni àwọn tó pé àwọn ló máa ń ṣe ètò bí a ṣe lè mú ẹja pọ̀ láti bímọ, tí wọ́n á gbé kalẹ̀ láti ìgbà tí ó bá ti bímọ títí di ìgbà tí ọmọ náà ti gbó, ká tó lè sọ pé a gbé lọ sínú odò àbí a fẹ́ gbé sí eléyìí tí a pè ní artificial pond fún wọn. So then láti bẹ̀yẹn náà a tún gbé láti juvenile a gbé dé another stage tí a pè ní smoking size, èyí tẹ́ pé àwọn èèyàn wọn máa ṣe tó máa kìbọ inú ọ̀pá. Láti yẹn náà a gbé láti bẹ̀yẹn náà títí dé table size. So then from that one, table size yẹn a lè ta ká fi ṣe barbecue, àwọn lè fi ṣe barbecue or kàn fi ṣe àsun àbí kàn ṣe pepper soup àti kàn fi ṣe ọbẹ̀ gbanúnù. Ìyẹn náà wà ńbẹ̀. Then wọ́n tún lè smoke ẹ̀ bó ṣe tóbi tó yẹn, pẹ̀lú ẹlòmíì lè má fẹ́ràn taste bí ẹja tútù tó ẹ pé tó bá yan tó pé bó ṣe máa rí lẹ́nu á dàbí ẹran náà ni, tó ẹ pé á dùn jẹ dáadáa. Ìyẹn ni ìpele kẹta nínú sísìn.
ìpele kẹrin ni bí a ṣe ń ṣe ètò oúnjẹ ẹja. Ìpele kẹrin yẹn náà tún pín sí oríṣi ọ̀nà mẹ́ta. A pè àwọn kan ní foreign feed, a pè àwọn kan náà ní local feed, a pè àwọn kan náà ní formulated feed. Foreign feed yẹn ni eléyìí tó pé oúnjẹ tí wọ́n ṣe fún ẹja láti òkè òkun tó kó wọlé sílẹ̀ wa. Ti local feed yẹn ni àwọn Nigeria made feed tó pé àwọn kan tó pé wọ́n ti di ọ̀jọ̀gbọ́n tó wọ́n ti pinlẹ̀ ṣe tó pé wọ́n tún òun náà fi ara ó fi agagbága pẹ̀lú ti àwọn ti òyìnbó. Then formulated yẹn ni pé bí èèyàn bá ní agbára láti ra ti òyìnbó àbí kóra tiwa ó lè pẹ̀lú ìmọ̀ pẹ̀lú tí ó ń tàn bá lọ fún ìdánilẹ́kọ̀ọ́ wọn á kọ́ bó ṣe lè ṣe tiẹ̀ pé pé ìwọ̀nba owó tiẹ̀ tó bá ní ó lè jẹ́ kí ọ̀sìn òwò ẹja sísìn yìí kó pé kó lè ní èrè púpọ̀ ní inú ẹ̀. Ẹ ṣe àlejò wa n tí àwa fẹ́ bèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa pín ètò yìí, àwọn tó flag wa ẹ má jẹ́ kí yẹn kó bọ́dà yín, ẹ pín kẹ́dẹ̀ bá wa máa like ẹ máa love ẹ máa like ẹ máa love ẹ torí àlejò wa tó wà ń bí ojúlówó ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n ń ṣe àtọmátọ̀ ń rìn wá àti apá bàbá àtàpá ìyá wọn ọmọ Yorùbá pọ́nbélé ni wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó mi mọ Yorùbá tí mo lè pé àwọn Yorùbá ń pè ní dignity, òyìnbó pè ní dignity and self-discipline. Èèyàn mímọ̀ wa ní adẹ̀ ti mọ̀ wọ́n, so àwọn òun ṣe oníjìbìtì wọn òun ṣe oníjàgídíjàgan. Ẹ bá wa share. Now gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe lọ, ìbéèrè tí màá béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ṣe tán láti dókòwò pẹ̀lú yín. Kí ni àwọn ìpele ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé? Síwájú kẹ́ tó ṣàlàyé yẹn kọ́kọ́ sọ fún wa iye tí ó máa tó láti invest. Tí a bá ní parọ́ gbogbo wa la mọ̀ pé tí a bá fẹ́ sọ pé a fẹ́ ṣètò ọ̀gbìn ẹja fún gbogbo àwọn èèyàn pàápàá jùlọ ká bẹ̀rẹ̀ l'Ondo State, a máa ṣe l'Èkìtì, l'Ọ̀ṣun, l'Ọ́yọ́ ní gbogbo ẹ̀ tí tó fi débi tílẹ̀ Yorùbá dé. Tá a bá máa ṣerú ẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi kan. Òun la ṣe sọ pé kí ẹ̀yin èèyàn kẹ́ wá dókòwò kẹ́ wá invest. Gbogbo ẹ̀ náà máa ṣe àlàyé fún wa iye oṣù mélòó ni wọ́n máa fi ṣe, kí làwọn nǹkan tí ẹ nílò láti lè bẹ̀rẹ̀, then iye owó wo ni ẹ máa lò, bóyá iye owó yẹn gan tó wá pín sí pele, bóyá o ní 300 naira, o ní 200, o ní 500, o ní 1000. So ẹ ṣe àlàyé yẹn fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ìpele mélòó ni ìpín owó yẹn bọ́ sí àti ọ̀nà owó lẹ fẹ́ káwọn èèyàn ti wá láti wá dókòwò nínú iṣẹ́ yìí? Ẹ ṣe. Ẹ ṣe olóòtú. Nípa iṣẹ́ ẹja sísìn tí a bá wò ó dáí pé a ṣe ń bẹ̀rẹ̀ ní dáí pé a ṣe fẹ́ ní òye, a máa ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n bẹ̀rẹ̀ láti eléyìí tí a ń pè ní kan mú láti juvenile. Ìyẹn ní ìgbà tí a bá ti gbé ọmọ ẹja dé stage kan tó pé wọn ò ní lè kú mọ́. So from juvenile to table size tàbí kó ń gbé láti juvenile to smoking size. Eléyìí pé ó dẹ̀ pé jù ní pé tó máa lè gbé dé table size, ìyẹn máa ń ní owó lórí. Ṣùgbọ́n tí agbára wọn ò bá gbé, wọ́n lè gbé dé smoking size. And tí èèyàn bá dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, èèyàn láti ní nǹkan tó pé ó ṣe pàtàkì, ó ní láti ní ilẹ̀ àti ilẹ̀ tí ó lè jẹ́ bí àkùrọ̀ tó jẹ́ bí àkùrọ̀. Ìyẹn ìkíní. Èkejì tí ò bá ní ibi àkùrọ̀ lẹ́ pé a lè gbé odò ẹja sí, a lè ṣe kọ́tà ń pè ní artificial or surface pond. Wọ́n máa kọ́ wọn bí wọ́n ṣe máa ṣe yẹn náà láti ṣe artificial surface pond fún wọn tó pé ìyẹn wọ́n máa change omi ẹja lóòrèkóòrè. Ìyẹn mí pé tí wọ́n máa ṣerú yẹn wọ́n láti mọ̀ pé wọ́n láti gbẹ́ kànga àgbàlódé tó pé a lè máa fún ọ ní omi lóòrèkóòrè fún torí omi náà ni ẹja nílò púpọ̀ fún ìdàgbàsókè. And gbogbo stages from breeding
time to table size à ń wo bíi 7 months to 8 months so ibi a máa ń gbà àwọn èèyàn ní ìmọ̀ràn pé ó máa ń da kán mú láti ìpele juvenile lọ sí table size tàbí dé smoking size and ọmọdé fẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n láti lo what we call a very good seed because ẹni tó bá fẹ́ ṣòwò pẹ̀lú kan tó dáa dandan ni kó jèrè tó dáa so a ní àwọn breeders tó yẹ pé wọ́n ti kọ́ṣẹ́ tó ti yege irú wọn yẹn la máa gbéṣẹ́ fún pé àwọn yẹn ló máa produce ẹja tó máa ti produce ẹja lẹ́yìn ọ̀sẹ̀ 8 sí 10 wọ́n á lọ gba seed lọ́wọ́ wọn then from seed yẹn wọ́n kó fún yàn ìyá wọn máa sìn títí di ìgbà ní tó yẹ pé seed tó dáa ni à ń wo 10 to 12 weeks at that time wọ́n ti máa tó table wọ́n ti wọ smoking size then from there to table size we are looking at with an addition of 20 weeks with addition of 12 weeks another 10 weeks between that 10 weeks everything joined together we are looking at 20 to 24 weeks maximum so that's 6 months plus other one making 8 months maximum depending on capacity and feeding rate tí èèyàn bá ní nípa owó tí èèyàn lè fi sí ó ti ṣàlàyé nípa nǹkan tó yẹ kéèyàn ní a máa ń gbára ní mọ̀ pé tí a bá ní àwọn èèyàn tó wọ́n lè jọ kóra jọ bí nǹkan tá ń pè ní cluster bíi cooperative olúkálùkù wọn lè ní tó bá pé wọ́n ní ilẹ̀ tó tẹ́jú tó pé omi bẹ̀ ojú odò tí kì í gbẹ wọ́n lè bá wọn wá kọ́ńkọ́ wọn bó ṣe máa ṣe proper channelization of the water then from there after making the dredging for the hatching pond nǹkan eléyìí tí hatching pond yẹn nǹkan tá a máa ṣe ń gbà nímọ̀ràn ni pé though artificial ni ṣùgbọ́n ó súnmọ́ natural habitat of the fish ó súnmọ́ natural habitat of the fish so that they will what we call pond preparation after the pond preparation yẹn náà ní owó tí ó dẹ̀ owó tó máa gbé yẹn kalẹ̀ ó yàtọ̀ sí àdúgbò sí àdúgbò ìkan tó máa ná wa ní ìpínlẹ̀ wa níbà nílùú Àkúrẹ́ ó lè yàtọ̀ sí ti Èkìtì so tabakọ̀ ní òkè o 60 naira ní 30 naira ní àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ tún lè yàtọ̀ sí bí ó lè dínkù ó dẹ̀ tún lè gbé owó sókè ṣùgbọ́n tí a bá ní ká fojú wò lápapọ̀ bí inflation ṣe ń lọ sí we are looking at a minimum of 400,000 naira to establish a small a mini one of starting then from there Yorùbá ní owó lòwò bí èèyàn bá ṣe ní agbára sí láti fi owó sí bẹ́ẹ̀ náà ni owó náà ṣe máa jáde sí bẹ́ẹ̀ ló ṣe máa ní èrè sí lórí. ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín tẹ́ bá wo gbogbo ohun tá à ń sọ yìí ẹ rí i pé à ń sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá we are talking of almost like 50 to 60 million people living in Nigeria là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n káti àwọn àgbà ìpa fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa àwa nìkan kọ́ ládẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n káti àwa ní a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bíi 10,000 to 20,000 fingerlings nínú 20,000 yẹn at least bóyá àti ẹ̀wá nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a rí bíi 19,000 tó yè tó dẹ̀ dàgbà tó table size bí ilẹ̀ size ilẹ̀ wo náà máa lò àti pé èlò lẹ́fì pé ó máa lè gbé bùkátà wọn títí títàn fi tó table size wọn. I'm talking of 20,000 fishes. 20,000 fingerlings. Fingerlings yẹn tún kò tó ní ọjọ́ orí kò tó juvenile. Okay. So I máa ń prefer juvenile. Ká lọ fún juvenile because ẹni tí ò bá ní òye tó yọ dáadáa kò ní lè ṣe ẹni tó bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ kò ní lè ṣe fingerlings dáadáa. Láti bẹ̀yẹn títí dé láti juvenile dábàá ní 20,000 seedlings à ń pè nìkan ní mortality rate
kì í ṣe bí èèyàn ṣe ní bí èèyàn ṣe kó jọ bẹ́ẹ̀ náà ni ó ní láti bẹ́ẹ̀ nìkan náà tó yẹn máa kó sódò náà ló máa rí pa torí ẹja náà lẹja ń jẹ sanra. bẹ́ẹ̀ ni. so a máa fi kíní a máa ń ṣe 10%. a máa fi 10% mortality rate sí. wọ́n lè máa jẹra wọn fún disease and other things tó lè wọlé. at least. then a wà ń bẹ̀ so orú yẹn àwọn máa expect bírú bó ṣe jẹ́ 20,000 ẹ̀ sì báyìí a máa expect 18,000. 80,000. then eléyìí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kí wọ́n ní good seeds. when you have a very very good seed viable seed then you are 100% sure that you will get that your 18,000 back at the end of the day. That means we are looking at 18 tons. That's 18,000 kg at the end of the day. That will give us 18 tons of ẹja. Lọ́wọ́lọ́wọ́ ẹ ní agbègbè wa ń bí báyìí ẹja kan tabawo tó bá jẹ́ 1 kg ó ń lọ sí bí between 900 to 1,000 naira. Láti fún oyè ẹ̀. Then láti bọ̀ láti stage yẹn dé yẹn tí máa ní kí n ṣe a precise one thing because of the inflation that is coming up gradually because nígbà tí a ṣe àwọn kan fún cluster kan ní August last year agbésùrò. hello sir. agbésùrò Ọmọlúkà. a wà lórí program. bí ok a máa sọ̀rọ̀ létà ń gbà yẹn. 250 to 300,000 naira sílẹ̀ fún wọn. Okay. But with inflation lórí owó oúnjẹ ẹja àti bí kan ṣe ń lọ we end up now having between 370 to 400,000 precisely just to produce a melange for 2,000 pieces. So now the inflation rate is uncontrollable, but we are looking at if we can manage it very well that for each fish production we have about 500 to 600 naira spent on them and it's properly managed within that period, then we should have a kind of a margin of 300 naira just to be on the safer end at the end of the day that okay it will cost this. And we also look at the trend ká wo bí nǹkan ṣe ń lọ nísìnyí because ẹ ò lè sọ pàtó but when taba ṣe business analysis business plan current one is possible with taba wo àwọn kankan tó pé a ní láti fi kún tá máa yọ kúrò ń bẹ̀ tí ẹni ẹ bá jẹ́ pé ó ti ní ilẹ̀ ó possible kó má nà tó yẹn tó pé ó ti ní ilẹ̀ tó pé a kàn máa ní láti ṣe netting then àwọn kan tó lè máa wò pé ókè o tí àgbàrá òjò bá dé náà kí ni àwọn kankan tá a lè ṣe pé kó wáyé pé òjò máa kó ẹja lọ tí a bá wo site plan yẹn ó ní àwọn kan tó pé a máa ṣe tó a mọ̀ pé kò sí àwọn tó lè dá omi dúró omi ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ṣùgbọ́n ó ní àwọn ó ní agbára láti rìn ó ní agbára láti ṣe nǹkan tí ìjàmbá tó burú bó láwọn kan tó pé a lè kọ onítàn pé òkè lágbájá ṣe bí eléyìí tó pé bójú àgbàrá bá kọ sílẹ̀ tẹ̀ kò ní kó lẹ́jà lọ then a dẹ̀ ṣe tó pé in such a way in terms of water supply because bó ṣe máa gbómi wọlé ó ṣe máa gbómi jáde torí lóòrèkóòrè wọ́n wà nínú odò yẹn náà ó ní lóòrèkóòrè ẹ̀kọ́ máa ṣe ìjòmi wọn fún lóòrèkóòrè sódà pé because omi wọn náà lè get toxic kó má lè jẹ́ kán jẹun bóyá kó ṣe jẹun sí so gbogbo yẹn náà ni àlàkalẹ̀ tá a máa gbé kalẹ̀ tí tá a máa pè tó máa wà nínú business plan fún àwọn tó bá fẹ́ dókòwò nínú ètò ẹja ṣíṣe. ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé Ọmọlúkà ló ń bá yín sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa pín ètò ilé ẹ̀kan sí a fẹ́ ṣí ojú òpó lẹ̀kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wá wọlé ẹ̀yin tí ẹ bá fẹ́ dá sí ètò ẹ bẹ̀rẹ̀ sí ní pè wá wọlé láì fi àkókò ṣòfò tí ẹ bá ní ìbéèrè láti béèrè ẹ bẹ̀rẹ̀ sí ní pè wá àkókò ti tó. tó ẹ bá wa pín ètò yìí kẹ́bẹ̀rẹ̀ sí ní pè wá wọlé àti pín nọ́mbà síbẹ̀
mo dẹ̀ ti tán data o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè àyè ti wà. wọ́n kàn ń ṣe àlàyé tẹ́ bá gbọ́ 300,000 400,000 wọ́n fi ń ṣe àlàyé ni bí ọwọ́ ikú bá ṣe mọ òun ló ṣe máa fi yún ojú tí ẹ bá ṣe nǹkan bí 400 ẹ lè fi wé bẹ́ẹ̀ bá ṣe ṣe nǹkan 1 million tẹ́ bá dẹ̀ ṣe oní 5 million ẹ lè fi wé oní 1 million ìyàtọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe tó pọ̀ sí lè rí ẹ ṣe máa pọ̀ sí. now mo bá fẹ́ béèrè lọ́wọ́ yín sà tí èèyàn bá ṣe iṣẹ́ yìí téèyàn fi owó láti invest ẹ jọ̀ọ́ bí percentage wo ni èrè téèyàn máa rí lórí ẹ̀ ẹ mọ̀ pé bóyá èèyàn fi 10,000 ṣe alóye èrè tó máa rí kí ni réètì èrè téèyàn lè rí káwọn aráalé lè gbọ́ kán lè mọ nǹkan tí wọ́n fẹ́ fi owó lé lórí. ẹ ṣe olóòtú à ń pè kíní kan ní return on investment. Return on investment mean pé oye kan tí ẹ máa rí tí ẹ bá fi owó sí láàrin oṣù 2 àbọ̀ sí 3 àbí láàrin oṣù 5 sí 6 sí 7 gbọ́tẹ́ máa rí. Bí ẹ ṣe sọ pé bí owó ikú ṣe mọ bẹ́ẹ̀ náà ló ṣe fi ń ọ̀ra. Bí èèyàn bá ṣe ṣe sí bí wọ́n bá fi owó ńlá sí ó possible kó rí 40% ROI return on investment tó bá fi owó sí ńlá tí a bá fi irú ẹni tó fẹ́ ṣe irú 20,000 seed at a go that means the person is investing heavily on it so irú ẹni yẹn sì báyìí it's possible that within 1.5 years he can have 100% on his business back 100%. láàrin ọdún kan 1.5 sọdún méjì àárín yẹn padà so then láàrin dápẹ́ àwọn dápẹ́ díẹ̀ náà ló fẹ́ ṣe we will be looking at 20% to 25% returns on investment. within a period of 5 months to torí ẹrú ẹni tó bá fẹ́ ṣerú ti smoking size ẹ báyìí láàrin oṣù 6 ó ti lè ṣe lọ́nà ó ti lè ṣe ní ẹ̀ẹ̀mejì yípo kí owó ẹ̀ ti gara sí ní àfikún iṣẹ́ ẹja sísìn ó jẹ́ iṣẹ́ tó yẹ pé kò fúnyàn ní wàhálà púpọ̀ ẹ lè ṣe kan míì mọ́ ẹ lè jí láàárọ̀ kẹ́ lọ síbẹ̀ kẹ́ lọ fún olóúnjẹ ẹ lè tó bá dìrọ̀ lẹ́yìn ọ̀dà bá dé láti fi ṣe yín ẹ tún lè síbẹ̀ kẹ́ lọ fún olóúnjẹ tó yẹ pé ẹ ṣe tó yẹ pé wà nítòsí yín tó yẹ pé irú cluster group yín náà ló dẹ̀ tún wà ẹ lè lọ síbẹ̀ ẹ tún lè ní kéèyàn kan lọ máa fún yín wọ́n lè máa bá yín wò ẹ kọ́ ní láti follow àwọn kan tá à ń pè ní ètò tó yẹ pé ẹ ní láti ní kan tá à ń pè ní lọ book àwọn ìgbàtẹ́gbà sígbà tí bẹ́ ṣe ń fún lóúnjẹ sí tó yẹ pé mortality wà bóyá ìkan yọkú mbẹ̀ ẹ kọ sílẹ̀ ẹ ka àwọn ilé tẹ kó sínú odò síbẹ̀ so based on the returns of investment it depends on the capital invested capital invested on it with the capital invested on it I can assure us all pé you will definitely get something tangible in returns. ẹ ṣe ẹ pè wá wọlé àwọn tó ń flag wọn free ṣe bá ti ṣètò tán sí let them continue ẹ pè wá sí 07046092484 whatsapp nìkan ní kẹ́ pè sí kẹ́ ẹ béèrè ìbéèrè kan tàbí méjì lóòótọ́ àwọn kan ti ń pè wá tọ́dẹ̀ tí ń bá wa ń sọ̀rọ̀ lórí ẹ̀ àti nìkan wá wo ètò lénìí ẹ pè wá kẹ́ sẹ́ndì àwọn mẹ́sẹ́gì sí yín wọlé 07046092484 lẹ́ẹ̀kan sí láti kásẹ̀ ohun gbogbo nílẹ̀ tí nẹ́tíwọ́ọ̀kì gan jẹ́ káwọn èèyàn lè pè. Network is so bad here. nísìnyí ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni wípé
àwa ráwọn èèyàn tí wọ́n ṣetán láti dókòwò tí wọ́n fẹ́ ṣe láti ra ilẹ̀ láti bí how many plot of land lèèyàn lè fi ṣe bíi 20,000 seedlings. Tí irú yẹn ń sìn báyìí tí ẹni ẹ bá níbi tó 3 to 4 let's say 5 acre kan. nísìnyí ẹ jẹ́ ká gbé kọ́ yìí. hello ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o. àmọ́ olóòtú ẹ̀kọ́ ètò. ẹ ṣe gan láti bọ́lẹ̀ tí ń pè wá. láti London mo ti ń pè. ok ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ìbéèrè tí mo kàn fẹ́ béèrè ní ọwọ́ àlejò tó gbé wá ni wípé irú bọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ọ̀gbìn ọjà ọ̀gbìn ẹja yìí ṣé ẹni tí ó bá nílẹ̀ àmọ́ gbọ́ pé wọ́n sọ pé ẹnìyẹn lè lo ilẹ̀ ṣé ẹni tí ò bá wá nílẹ̀ ṣé àwọn ló máa báyàn wálẹ̀ ni wọ́n wá ṣé wá ṣí owó yẹn pẹ̀lú gbogbo ẹ̀sẹ̀ sì téèyàn bá rọ̀nù ni àbí èèyàn á ra ẹ̀yẹ lọ́tọ̀ àbí èèyàn á mi ìmọ̀ bóyá nǹkan tí mo gbà láti sọ yé yín. ó yé wọn. ó ti jẹ́ wá báyàn wálẹ̀ èèyàn á sanwó yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ni àbí wọ́n á ṣí gbogbo ẹ̀ papọ̀ pé iye tó máa kọ́ọ̀sì lélẹ́yìí o àti owó ẹja o àti owó ilẹ̀ o pé bóyá wọ́n á ṣí papọ̀ fún èèyàn ìyẹn nǹkan ìkejì ni pé ẹni tó wọ́n sọ pé ẹni tó bá ní àpò irú ẹni tí ò bá wá ìwọ̀ yẹn wọ́n sọ pé wọ́n máa gbẹ́ kànga báwo ni ọ̀gùn lèèyàn máa change omi ẹ̀. ẹ ṣe ẹ dáhùn ìbéèrè yẹn. ok ẹ ṣeun ma nípa tí a bá ń sọ̀rọ̀ pa ilẹ̀ ṣe àwọn kò sí kan tí a fẹ́ ṣe níta bá pé àpèkí kan factors of production and land is one of the most important thing bẹ́ẹ̀ ní tá a bá sọ̀rọ̀ pa tá a bá fẹ́ ṣe pé a fẹ́ ṣe ètò ìdókòwò ilẹ̀ jẹ́ kan pàtàkì tó yẹ pé kò sí kan tá a fẹ́ ṣe tó yẹ pé kì í ṣe lórí ilẹ̀ náà ni a ti máa gbé ṣe tí ilẹ̀ wa bá wà ní etí odò tàbí ó wà níbi etí àkùrọ̀ ó máa ń rọrùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé a mọ̀ pé a ti rí omi ó máa rọrùn díẹ̀ ju gbàtẹ́ pé a fẹ́ ṣe ilé ìtẹ́pẹ́ wà ní òkè ilẹ̀ bóyá kò sí omi níbi tí a ní ilẹ̀ sí ìyẹn wọ́n máa ṣe nǹkan tá à ń pè ní geophysical survey ibẹ̀ yẹn bóyá omi tẹ́wọ́ tá a bá gbẹ́ kànga ìgbàlódé bóyá omi máa ìwọ̀nba omi tí a máa nílò bóyá a máa rí níbẹ̀ yẹn ó ṣe pàtàkì ìyẹn náà owó kan náà nìyẹn ní ilẹ̀ so a máa ń gba àwọn èèyàn wa ní ìmọ̀ràn pé tó wáá pé wọ́n tó máa ní ilẹ̀ tiwọn ó máa jẹ́ kó rọrùn tó wáá pé wọ́n fẹ́ kí a bá wọn wálẹ̀ náà ìyẹn náà ó tún wà ní ẹgbẹ́ kan ṣùgbọ́n a máa ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn pé tí wọ́n bá ní ilẹ̀ then problem ẹ̀ ti solve by 50%. ìyẹn èkíní then second ìbéèrè ni pé ṣé wọ́n máa ṣírò gbogbo ẹ̀ papọ̀ ni. ok pé lérò kérò gba ọlọ́mọ máa ṣéǹjì omi bí ẹja bá ṣe ń dàgbà sí ni ìlò omi ẹ̀ ṣe yàtọ̀ sí bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ sí bí tó bá wà kékeré ìwọ̀n bọ́ tẹ́ máa lò bóyá kọ́kọ́ wọn abẹ́ kan jẹun kan tọ̀ kan ṣe gbogbo kan síbẹ̀ ẹ lè máa ó ní oye ìgbà tí wọ́n máa ṣéǹjì ẹ̀ mọ́ wọ́n máa ti ń dàgbà sí ó lè jẹ́ pé ojoojúmọ́ lẹ máa ní láti máa ṣéǹjì omi wọn dẹ̀tẹ́ bá dẹ̀ ní ìdí láti máa pààrọ̀ omi wọn lójoojúmọ́ ó ní àwọn kan mìíràn pé ìgbésẹ̀ kan mìíràn pé a tún máa ṣe sí pé a pè ní water purification ìyẹn náà ó tún ní ìwọ̀nba owó náà tẹ́ pé òun náà máa tún gbà lọ tí máa kọ̀ sọ pé oye bí eléyìí ni lọ́wọ́lọ́wọ́ yìí ó lè máa torí inflation and cost of production ó ń yí ojoojúmọ́ ló ń change so a lè sọ pé kan bí eléyìí ni pàtó ṣùgbọ́n tó pé ẹ lè ní tẹ́pẹ́ ti nílẹ̀ tìyín then ọ̀tọ̀ but a máa ń pé ẹ lè kóra jọ kẹ́pẹ́ òkè o a fẹ́ ní ilẹ̀ ìyẹn náà tún ní àǹfààní tiẹ̀ lọ́pọ̀lọpọ̀
tó pé in cluster group yẹn a lè máa jọ dàgbàsókè báyẹn sí bọ̀ wọ́n béèrè kan lẹ́kàn yẹn pé bí ilẹ̀ mélòó ló lè tó fún láti ṣe bí 18 tons tí wọ́n bá ní bí éka kan sí méjì ó máa tó ó ní bí a máa ṣe gbé kalẹ̀ tó pé òun tàn wọ́n á lè tó fún at least that means that one we can have up to 8 ponds dé bẹ́ẹ̀ so ru 8 ponds yẹn sì báyìí a lè sọ pé kí 2,000 nínú pond kọ̀ọ̀kan based on the land area. ẹ ṣe ǹjẹ́ ó ṣeé ṣe kí wọ́n tọ́jú ẹja kó dẹ̀ wọ bíi 2 kg bíi 2 kilo tàbí jù bẹ́ẹ̀ ṣé àwọn èèyàn máa rà á ṣé ó ṣeé ṣe kó wà ní omi tí ò dẹ̀ sí tá a ṣe ṣé wọ́n á rówó lórí ẹ̀ tó bá tó yìí yẹn. bẹ́ẹ̀ sà omoye sọlẹ́ ní ìbẹ̀rẹ̀ pé good seed ó ṣe pàtàkì tí a pè kinní kan ní fish seed a níbi kàtígórì bíi 5 síbẹ̀ a pè àwọn kan ní shooters a pè àwọn kan ní first class a pè àwọn kan ní second class bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dàbí àwọn ọmọ tó wà níléèwé bó ṣe mọ̀wé sí so irú àwọn tẹ́ pé mọ̀ pé ókè o tẹ́ bá fún lóúnjẹ àbí àwọn ọmọ tẹ́ pé mẹ́kàn tilẹ̀ fún ọ ní dìsẹ́mù oúnjẹ àwọn kan máa tètè tóbi jura lọ irú àwọn yẹn là ń pè ní good seed so irú yẹn ni a máa bẹ àwọn tẹ́ pé wọ́n bá wa ń sìn tó ẹ pé wọ́n ṣe ọ̀sìn ẹja breeders tẹ́ pé wọ́n bá wa ṣàjọ so irú àwọn yẹn á tètè tẹ́ bá fún ọ lóúnjẹ dáadáa wọ́n máa tóbi arẹ́jà tó wọ 7 kg arẹ́jà tó wọ 7 kg dáadáa àdẹ̀rẹ́jà tó tẹ́ pé tó máa ṣe tẹ́ pé within olùkọ́ tá à ń sọ báyìí ọ̀kan lè wọ 2 kg ó lè wọ 3 kg so wọ́n dẹ̀ pín sí oríṣi méjì a ní nǹkan tá à ń pè ní Clarus garipinus àrẹ tá à ń pè ní nǹkan tá à ń pè ní Brancus àdẹ̀rẹ́lẹ̀ tá à ń pè ní hybrid láàrin Brancus and Clarus tá à ń pè ní Brancus so irú yẹn báyìí bá pé hybrid ni tiẹ̀ náà tún yàtọ̀ ìyẹn lè wọ 7 kg ẹ̀ẹ̀kan ṣoṣo tẹ́ bá kó bíi 5 sínú báàfù tẹ́ bá kó 5 sínú báàfù wọ́n á mú 30 kg ọ̀ bíi 6 sí 7 sínú báàfù wọ́n á mú òṣùwọ̀n 30 kg bí èèyàn bá ṣe ní oore ọ̀fẹ́ láti sìn wọ́n sí bẹ́ẹ̀ náà ni èèyàn ṣe máa gbádùn wọn sí àwọn èèyàn wá dẹ̀ gbádùn láti máa jẹ ẹja tó ẹ pé ó gbó tó gbó dáadáa tó tóbi tó bá ti wọ 1 kg yẹn ó ti ṣó pé wọ́n ti gbó dáadáa wọ́n dẹ̀ máa dùn láti jẹ wọ́n á jẹ ní tútù ni o àbí á jẹ ní yíyan àbí wọ́n bá wá smoke ẹ̀ wọ́n gbé síbẹ̀ dẹ́ pé a lè gbé sí òkè àjà tí ò ní bàjẹ́. ó dà ẹ ṣe àdúpẹ́ kí ó tó di pé adágbére lórí ètò yìí ìbéèrè tí a tún fẹ́ bi yín ni wípé ṣé irú ẹja kan ni ó wà tí wọ́n lè lò ní àwọn kan sọ pé ẹja kan wà tó ń pè ní croaker ìkan catfish ṣé catfish yẹn ló common ṣé òun nìkan ni ẹja tó wà ní ṣé the same process ni catfish àti croaker máa take tàbí ìyàtọ̀ wà nínú méjèèjì. ìyàtọ̀ wà nínú méjèèjì a pè àwọn kan ní salt water fish a pè àwọn kan ní natural water fish. hello. hello brother mi. a wà lórí program ṣe lè ní sùúrù ká ṣe tán abẹ́fẹ́ dá ṣètò ni. ok ní ọ̀tá lọ sọ ní èmi fẹ́ pè ìbò táàbù lẹ́ máa ṣe tọ́sà. ẹ fún mi ní 30 minutes. ok 30 minutes ok màá pè é tó bá ti di. ẹ máa sọ̀rọ̀ yín. ok ní agbègbè wa ní báyìí fresh water fish irú àwọn croaker yẹn à ń pè wọ́n ní salt water fish dúró bẹ́lẹ̀ tí lè rí wọn tó ní bíbá yìí náà a tún lè sin wọ́n ṣe ń sìn náà à ń pè ọkàn náà ní bẹ́límọye sọ́tò ìsìn báyìí bí
èèyàn bá ṣe ní owó sí náà nìyẹn náà ṣe máa lè invest sí irú yẹn ó ṣeé ṣe náà tẹ́ pé ará àwọn èèyàn tẹ́ pé tí wọ́n bá ní agbára wọn tó bá ní seed irú wọn yẹn wọ́n lè bá wọn ṣe wọ́n pè yín ní cage system wọ́n á gbé lọ sínú òkun wọ́n á kó wọn sí wọ́n ní bó ṣe máa automate wọn tí wọ́n ṣe máa fún wọn ní oúnjẹ irú yẹn báyìí kò ní sí wàhálà pé mò ń gbómi wọlé àbí mò ń gbómi jáde omi natural water ni so gómìnà ṣe ń ṣàn wá ló ṣe wọn máa ṣàn lọ láti máa kó ìdọ̀tí wọn lọ láì sí wàhálà bẹ́ẹ̀ ẹni ẹni kàn ní láti lọ máa fún wọn ní oúnjẹ ní òrèkóòrè ni so irú croaker yẹn yàtọ̀ sí ti catfish then ti catfish náà kì í ṣe catfish náà nìkan náà ni àtúní tilapia náà àtúní tilapia oríṣiríṣi ọ̀nà ló wà mo ti wo ètò kan náà rí tẹ́ pé ní ìlú Èkó náà tẹ́ pé àwọn kan náà ṣe shrimp èdè ṣàpè torí pé àwọn súnmọ́ etí òkun so wọ́n rí omi òkun torí èdè jẹ́ ẹja inú òkun so àwọn rí omi òkun lò so ibi tí wọ́n bá súnmọ́ ni a tún lè gbà yàn nímọ̀ràn pé òkè tó wáyé pé wọ́n tẹ́ kó súnmọ́ bèbè etí òkun o lè ṣe kọ́dá pé o lè sin àwọn ẹja irú àwọn ẹja tó ń kó wá láti òkè òkun sí báyìí níta pé ní sumu titus ìyẹn tó ṣeé ṣe fún yàn láti ṣe pé irú yẹn wọn kò lọ into cage system ní pé wọ́n lè bá wọn ṣe síìdì wọn wọ́n lọ kó síbẹ̀ wọ́n lè máa fún wọn lóúnjẹ lóòrèkóòrè ìyẹn àwọn nǹkan tá à ń pè ní àwọn aládàá ńlá gidi nìyẹn àwọn aládàá ńlá gidi ni owó tìyẹn náà dẹ̀ gara díẹ̀. tiẹ̀ wá nídìí àti sọ́yà ó gara torí nẹ́tíwọ̀kì ò jẹ́ káwọn èèyàn lè participate ṣùgbọ́n ibi la máa fi àdàgbà ẹ̀rọ sí ẹ̀yin tí ẹ bá wá ní ìbéèrè lọ́wọ́ àlejò wa tàbí ẹ̀yin tẹ́ ní ìbéèrè tàbí tí ẹ fẹ́ invest because a ti ṣe àlàyé wọ́n ní èèyàn bíi méjì àbí mẹ́ta tàbí márùn-ún wọ́n lè parapọ̀ kán jọ ṣe ètò yẹn so ẹ̀yin tí ẹ bá wá nífẹ̀ẹ́ láti ṣe ẹ jẹ́ ká mọ̀ ẹ kàn sí wa pẹ̀lú nọ́mbà tí a ti fi sórí ìkànnì yẹn 07046092484 WhatsApp ni tẹ́ bá pè tí mi ò ráyè tètè gbé ẹ̀yin ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ síbẹ̀ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ màá pè yín ní immediately tí n bá ti ṣetán Ọmọlúkà lórúkọ ẹ bá wa kí gbogbo àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun púpọ̀ wá mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò pé fún àǹfààní tí ẹ gbà wá láyè láti wá sọ díẹ̀ sí ètò wa ẹ jẹ́ kí a múra wa ká fi tó Yorùbá ní àgbájọ la fi ń sọ̀yà ètò ọ̀gbìn ó jẹ́ ohun kan tẹ́ pé ó lè gbé ní lárugẹ tó sì lè gbé orílẹ̀-èdè wa Oòduà kó sọ wá di ọba kì í ṣe àwọn èèyàn wa nìkan náà ní kájẹ́ ká ṣe bí àwọn náà bá ṣe bí àbá lè jẹ tán ń bí a tún lè package ẹ̀ ká tún fi ránṣẹ́ sí òkè òkun nítorí lọ́wọ́ tá a wà yìí for the next 20 to 30 years iṣẹ́ ọ̀gbìn máa jẹ́ ohun kan tẹ́ pé ó máa sọ èèyàn di ẹni ńlá tí ẹ ká sọ fáwọn ọmọ wa náà kí wọ́n lè fojú sí náà ìbàjẹ́ tẹ́lẹ̀ àbí títọ̀hún gbogbo ẹ̀ náà ni Ọlọ́run máa gbà fún wa ẹ ṣé púpọ̀. ẹ ṣeun tó Ọmọlúkà ní orúkọ tí èmi jẹ́ ǹjẹ́ títí tí a tún fi máa pàdé lọ́la lórí àkànṣe ètò the network is bad yes of course ẹ̀yin gan nípa àwọn èèyàn ò lè wọlé so gbogbo bí àwọn èèyàn ṣe ń gbìyànjú láti pè network yẹn ò jẹ́ ká rí ṣe à á sọ̀rọ̀ lé lórí lọ́la lágbára Ọlọ́run so that ẹ̀ lè padà pè tàbí lẹ́yìn tá a bá kúrò bí tá a jáde ń sìn network tún lè wà ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi ẹ pè so mo ní nọ́mbà tí wọ́n dání à á kàn sí wọn tó bá nílò pé ká padà gbé wọn wá tàbí ká connect wọn mọ́ yín ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tó bá nílò ká connect wọn pẹ̀lú yín kájọ sọ̀rọ̀ kẹ́ mọ bí tí ẹ bá fẹ́ fi tì sí tàbí tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ ká mọ̀ ilẹ̀ dẹ̀ wà lóríṣiríṣi ilẹ̀ tó lómi tán lè fi ṣe ẹja a ti sọ fún yín ẹ kàn sí wa àbá yín gẹ̀ẹ́tì ẹ̀ bó jẹ́ 3 plot bó jẹ́ 5 plot bó jẹ́ 1 acre ó wà tó dẹ̀ lómi tẹ́ lè lò tó jẹ́ pé tẹ́ bá ṣe pond yín síbẹ̀ láti ibi tí omi wà
ẹ kàn ṣe pipe tá a máa gbómi wọbẹ̀ ní direct tí ò ní sí pé ẹ ń ṣe wàhálà ń wá omi kiri gbogbo ẹ̀ ló wà ẹ jẹ́ ká mọ̀ ẹ kàn sí wa á bá yín gẹ̀ẹ́tì ẹ̀ lágbára ọlọ́run ọlá látún máa pàdé Ọmọlúkà lèmi jẹ́ ẹ ṣe Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀.